Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára, gbogbo ayé náà lórí gbogbo tó ń lọ. Wọ́n sẹ́ndì invitation letter láti Alagbon police station. Wọ́n sẹ́ndì ẹ̀ sí ọ́fíìsì mi ní ọjọ́. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde o. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń tú síta nípa Alfa Suna lórí fanfa eléyìí tó ń lọ, àwọn fídíò tó ń ṣe, àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa Saheed Osupa. Fèyé ṣé ẹ gbàgbé, ṣé ẹ rántí wípé Alfa Suna ó ti jáde ṣe apology video. Lẹ́yìn apology video tó ṣe tó fi tọrọ ìdáríjì lọ́wọ́ Saheed Osupa, Alfa Jamiu àti gbogbo àwọn olólùfẹ́ Saheed Osupa ń la tún padà rí tí Alfa Suna tún ṣe fídíò wípé àwọn ọlọ́pàá kan wá sílé láti ìpínlẹ̀ Kwara, láti ìlú Ìlọrin, láti wá gbé òun, láti wá arrest òun. Ó jáde ọ̀sángbà náà wípé kò sì sọ́wọ́ kò sẹ́yìn Saheed Osupa tàbí Alfa Jamiu. Ṣùgbọ́n ohun tá a tún wá rí, ohun tá a tún wá gbọ́ ò lágbára o. Ohun tá a tún padà rí tí Alfa Suna tún gbé jáde ó ní wípé àwọn ọlọ́pàá láti Alagbon wọ́n wá gbé òun, àbí wọ́n fi lẹ́tà wá wí tẹnu ẹ, wọ́n fi ránṣẹ́ sí òun. Kí wá ló wà nínú lẹ́tà? Kí ni lẹ́tà náà dálé lórí nǹkan wo, ìṣẹ̀lẹ̀ wo, ìwádìí wo ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ránṣẹ́ pé Alfa Suna sí láti wá wí tẹnu rẹ̀. Àwọn kan tiẹ̀ sọ wípé kì í ṣe Alfa Suna ló fi lẹ́tà náà síta. Àwọn kan sọ pé òun ni. Bó ló ṣe jẹ́? Kí ló wà nídìí ẹ̀? Òótọ́ ọ̀rọ̀ wo ní ń bẹ nídìí lẹ́tà wá wí tẹnu ẹ tí iléeṣẹ́ ọlọ́pàá fi ránṣẹ́ sí Alfa Suna? Ta ni ó lọ fẹjọ́ Alfa Suna sùn níléeṣẹ́ ọlọ́pàá tán fi pè é? Kí ló ṣẹlẹ̀ gan-an tí ọ̀rọ̀ tó fi kan Alfa Suna? Àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò rèé. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Àmú wa. Ṣùgbọ́n lẹ́yìn tí lẹ́tà tó jáde, ìyẹn lẹ́tà ìpè tí iléeṣẹ́ ọlọ́pàá fi ránṣẹ́ sí Alfa Suna pé wá wí tẹnu ẹ, ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ láti fi èrò àti ìwòye tiwọn hàn. Ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ mú n tí ń bẹ nínú lẹ́tà yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú wá fún wa ká gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti the Nigeria Police Force, Force Criminal Investigation Department, Police Headquarter, kí ló wà ń bí o? ń bọ́ o, ká mọ́ òmùlómù fún yín o. Police Headquarter Annex, Alagbon Close, Ìkòyí, Lagos. Ìjà wa wo content inú lẹ́tà yẹn. Tàná fi lẹ́tà náà ránṣẹ́ sí Mr. Saheed Tóyìnbó Alfa Suna. Lẹ́tà yẹn jáde ní on the 21st April 2025 àbí 2026. Letter of invitation. The Force Criminal Investigation Department Annex, Lagos, currently investigating a case of cyber stalking, defamation of character, invasion of privacy, and conduct likely to cause breach of peace, in which the need to get certain clarification from you has become imperative. In view of this,
It is requested that you kindly report at the Force Criminal Investigation Department Annex, Alagbon Close, Ikoyi, Lagos, on Friday, 24th April 2026 at 1:00 hours. On your arrival, you are to meet with OC Team A of General Investigation Section, who will attend to you. This is a fact-finding mission which is in pursuant to the investigative powers conferred on Nigeria Police Force by combined provisions of Section 214 of the Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, and Section 4A of the Police Act, 2020, as amended. Your presence is therefore to assist in advancing the cause of criminal justice, delivery, and fairness. Be advised that you are at liberty to come along with your attorney. While we await your quick response, accept the esteemed regard of the Assistant Inspector General of Police, FCID Annex, Alagbon Close, Lagos State. Signed by ACP Umara Awada, PSC, Assistant Commissioner of Police, Admin. Ìgbà tí lẹ́tà yẹn wá bẹ̀rẹ̀ sí í jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, tó ní wá ń rí tẹ́lẹ̀ yìí ń rí tó ní kálukú ń rí, ọkùnrin tí a mọ̀ sí Ta Lọ́lọ́run tóun náà máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ó wá béèrè ìbéèrè kan lójú òpó Facebook rẹ̀. Kí ni ìbéèrè tó béèrè? Ìbéèrè tó béèrè ni wípé ṣé lóòótọ́ ni pé Saheed Osupa, King Dr. Saheed Osupa KSO, ni ó ní kí àwọn ọlọ́pàá lọ arrest Alfa Suna, àti pé kí gan ló wà nídìí ẹ̀. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í dá Ta Lọ́lọ́run lóhùn lórí ìbéèrè tó béèrè yẹn. Ẹ jẹ́ á gbọ́ ohun táwọn èèyàn wí, táwọn èèyàn sọ. Gẹ́gẹ́ bí èsì tí wọ́n fi síta lórí ìbéèrè yẹn pé ṣé King Dr. Saheed Osupa ló sọ wípé kán lọ arrest Alfa Suna ní àbíbò. Prince Àbáyọ̀mí, àwọn ní even if Saheed Osupa is not behind it, the cybercrime law enforcer will invite him because what he did happens to be a serious crime. Kamilu Adébáyọ̀, àwọn ní they are just giving him investigation letter. Fúnmiláyọ̀ Ìyàndá, àwọn ní before ńkọ́ ṣé Alfa Suna ti ṣẹ̀ sófin gan-an. Olúṣẹ́gun Ayọ̀délé, àwọn ní we saw an invitation letter from Alagbon prison but never saw who is behind it. Akin the best, àwọn ní invitation ni for now, a ò tí mọ̀ bóyá wọ́n padà arrest ẹ̀. Kazeem Abiodun Ọlátúnjí, àwọn ní Òṣùpá mọ èèyàn bú but kò fẹ́ kí wọ́n bú òun. This life na turn by turn, everyone must collect. Gẹ́gẹ́ bí èrò Mr. Kazeem Abiodun nìyẹn. Túndé Okunola, àwọn ní do your findings before you jump to conclusion. Àbáyọ̀mí Ajíbọ́rọ̀, wọ́n ní ọ̀gá always station na settlement, why always this man called Osupa sef? Ọ̀rọ̀ gbogbo
kò kí ń ṣe lórí alábàáhùn. Mr. Adeleke Ayọ̀délé àwọn ní very good very good very good ká má fi ọlọ́pàá gbé ara wa ló ti dára jù. Àwọn àáfàá alátẹnujẹ gbogbo. Abdullahi Sodiq Akanwo àwọn ní what people don't know about Alfa Suna what Alfa Suna did is to term himself as threatening to KSO with making false record without take any permission. Awógbèmí Awọ́délé wọ́n ní ó bẹ́tà báwọn ó tún ku àwọn kan tí wọ́n máa kó. Ìdòwú Julius àwọn ní ó rẹ́kọ̀dù phone call àti voice note KSO problem tiẹ̀ nìyẹn. KSO report tiẹ̀ fún police force problem ti KSO nìyẹn. NPF invite ti Alfa Suna problem ti police nìyẹn. Kí ló kàn mí èmi ọmọ ọlọ́mọ tí mò ń wá oúnjẹ òòjọ́ mi kiri. Adesakin Babadele àwọn ní that Saheed Osupa is becoming something else. It's better he adjust. He always love to fight everyone. And life is beyond that. Gẹ́gẹ́ bí èrò ti ẹlòmíràn nìyẹn. Gẹ́gẹ́ bí ẹnìkan ẹ jẹ́ ká mọ ìwòye àti èrò títí yín lórí invitation letter tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ránṣẹ́ pé Alfa Suna yìí. Ọjọ́ Friday ni invitation yẹn jáde. Ṣùgbọ́n di àsìkò tí à ń ṣe ètò yìí àti ìgbọ́ àti ìrí wípé Alfa Suna ti dá iléeṣẹ́ ọlọ́pàá lóhùn o àti ìrí títí di àsìkò yìí. Tí a bá wá gbọ́ tuntun tá a bá rí tuntun a wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí láti jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ àti tuntun tó bá jáde. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí eléyìí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́ pín wa kò ní jẹ́ pín yín o lágbára àdẹ́dá. Ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì wa Otasansan TV. Kẹ́jẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ. Iṣẹ́ wo lẹ́yìn ṣe, òwò wo lẹ́yìn láàyò, kí ni product tẹ́ ń ṣe jáde iléeṣẹ́ yín tẹ́ fẹ́ káyé gbọ́ tẹ́ fẹ́ káyé mọ̀ tẹ́ fẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé. Ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ní iléeṣẹ́ wa Otasansan Media International kí a jọ sọ̀rọ̀ papọ̀ ká bá ń fi ẹnu ajé ẹnu owó ẹnu láàárọ̀ ọ̀rọ̀ ká bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín kí iléeṣẹ́ àti okòwò yín kó lè di ìtẹ́wọ́gbà káàkiri àgbáláyé. Oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa. Eléyìí tó bá iléeṣẹ́ àti okòwò yín mu òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀ tá a bá ti mọ tẹ́ ń ṣe. Ẹ pè wá o a mọ̀ retí yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ òun náà ni 07063291779 07063291779 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. Ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín. Bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa ní iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International. A wà ní ilé Alhaji S.O. Raji ní ìsàlẹ̀ Abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. Ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí ó ṣe rọrùn. Àwọn tó ti ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa torí pé wọ́n ń rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà nílé iṣẹ́ tí a bá wọn polówó àjẹpọ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n nílé iṣẹ́ yín. A mọ̀ retí yín o. Thank you. God bless you. Otasansan Media àtúntìdé o. ká farere polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ Otasansan Media Concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa Otasansan Media Concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry
MP3 tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.